ẹ tiẹ̀ fún mi ní bí 1 minute jàre, mo ní láti contact ẹni tí mo fẹ́ lọ bá. Mo ti ń send message ní WhatsApp látàárọ̀ kò deliver sọ́dọ̀ ẹ̀. bóyá fóònù rẹ ti kú. Àwọn èèyàn kò yà láìgbọràn ni. Ìbàdàn kí fóònù ẹ̀ kú, mo sọ fún wípé update WhatsApp ẹ sí WhatsApp tèmi ń lò. Ṣẹ́rí tí fóònù mi bá kú. tó bá update náà tó bá kú tó bá ti kú WhatsApp ò lè ṣiṣẹ́ mọ́ àbí. Because ẹ tí mo lu WhatsApp tèmi ń lò. Ṣẹ́rí tí fóònù tèmi bá kú. WhatsApp fóònù mi máa wá yọ kúrò báyìí lára fóònù mi. Àgbèsẹ́gbẹ̀ kan fóònù mi máa wà lẹ́gbẹ̀ẹ́ kan. Gbogbo àwọn messages tó bá ń wọlé síbi WhatsApp mi yẹn ó máa dàálẹ̀ báyìí tí màá máa kà lẹ́ẹ̀kọ̀ọ̀kan màá máa tó màá máa kà lẹ́ẹ̀kọ̀ọ̀kan màá máa kà. mo fẹ́ yọ sí ìmúlẹ̀ yóò máa dàálẹ̀ ọmọ tó yín bí sí. Kò kì í lo bátìrì tí WhatsApp mi. ó yé mi orí tọmọ mi lò náà ni orí tọ bíìtì tiẹ̀ náà ni sẹ́lẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ mi sẹ́lẹ̀lẹ̀ yìí bó bá ti ń bẹ́ àyàn sáà ti bá lọ́wọ́ báyìí kí ni kí wọ́n tọ́ máa ń bí bíbí báyìí kí ni wọ́n ń pa àwọn kí ni bíbí ẹ̀yìn. Emoji ó bá tẹ emoji tẹ báyìí ó máa jábọ́ lójú ayé àná èmi bá mọ̀ bí ṣe ń tẹ ọmọ nìyẹn pàápàá ẹ wo ọmọkùnrin wa báyìí. Jesus is Lord. Àní mo tún ní gbà ṣé wàá tó bẹ́ẹ̀ níbi tí. Kí ló dé. Ọlọ́run jẹ́ kí n pàdé irú yín mọ́ṣá. Kí ló dé. Ẹ̀yin lè fi rọ́bà tẹ̀yẹ̀ jẹ́ ọdọ́. Ẹ̀yin lọ́kọ́ WhatsApp mi mo dẹ̀ WhatsApp yín padà. Ẹ kàn máa pààyàn tí yóò ní jí pẹ̀lú rọ́. Hey, Daddy, you can lie.